Africa Content TV. Babalọlá ẹ ṣeun gidi gan, ẹ kú ìdílé Ọlọ́run ní balẹ̀lá yín jẹ́, àjọṣe wa náà lè ní bàjẹ́ láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Mo kí Ìbà Ààrẹ Gani Adams, ẹ ṣeun gidi gan, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ànírógun ajínigbé mọ́ èyí tó ti wáyé kò ní í ṣẹlẹ̀ mọ́ lọ́lá Elédùà. Mo kí kábíyèsí Elérúwà ti Èrúwà, ẹ ṣeun, wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní ẹ̀tìlẹ́wà ẹ̀dẹ̀ wá fi ìjókòó náà yẹ wá sí, ẹ ṣeun gidi gan. Mo kí kábíyèsí Olú ti Igbó-Ọ̀rà, ẹ ṣeun gidi gan, àjọṣe wa ò ní bàjẹ́ o. Mo kí kábíyèsí Ẹlẹ́yinpó ti ìlú Ìpàkó, kábíyèsí Ọ̀gágà, kábíyèsí Ọlọ́kọ̀ọ́gà ti ìlú Ọ̀gágà, mo kí yín o. Àná mi kábíyèsí Onímìlítì, mo kí yín o, ẹ ṣeun gidi gan ni, èmi ò lè gbàgbé yín àbí kábíyèsí Onímìlítì, ẹ ṣe gidi gan ni, dúpẹ́ o. Mo kí kábíyèsí Ológbò ti Òkò náà, ẹ ṣeun gidi gan, dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú ìdílé náà. Mo kí kábíyèsí Olóró ti Lóòró, Ọ̀yọ́ lọ́láwà, Lóòró ní bàjẹ́ o, ẹ ṣeun gidi gan, ẹ kú àdúró tí Aláàfin. Kábíyèsí Ọlọ́rà, kí ẹ kú ìdílé o, ìlú Ọ̀rà náà ò ní bàjẹ́ lájẹ́ Èdùmàrè. Ara Ọ̀yọ́ ilé ni Ọ̀rà ti jáde, inú mi dùn gidi gan ni, ìpọ́njú ń ṣe o, ẹ ṣeun. Mo kí kábíyèsí Oǹdó ti ìlú Òkè-Ògùn náà, kábíyèsí, ẹ ṣeun gidi gan ni. Mo wá kí gbogbo àwọn Ọ̀yọ́mèsì tó wà ní ìjòkó, bàbá àgbà Akin. Baálẹ̀ kí mo lọ kí bàbá wa kábíyèsí o, àti gbogbo Ọ̀yọ́mèsì, báwọn náà lọ kí kábíyèsí. Báwọn baálẹ̀ ọmọ kan lọ kí kábíyèsí. Ọba ọlọ́run kú ìkànnì, ọba nínú ọ̀nà òkúlà, ọba tó ti lé ẹ̀ẹ́dọ́gba. Ipò àwọn bàbá rẹ̀ yìí wù ọ́ pọ̀, ó sì débẹ̀. Ó lò ó pẹ́lẹ́ ṣe Èdùmàrè. Kábíyèsí ẹgbẹ́ kò sẹ́jọ ọba olóòrò ọ̀pọ̀rọ̀. Pápá àtọ́wà tí wọ́n ti máa bá olóòrò ọ̀pọ̀rọ̀ ojú òní jù ní ẹ̀mí ti kékeré fún ẹ̀ṣẹ̀ ewúrẹ́ ìwọ́n ní jẹlẹ́sẹ̀ gbàgede àdìgbà òru ní jẹlẹ́sẹ̀ yàrá. Ẹkùn Ṣakílógbà yóò. Ẹkùn Ṣakílógbà yóò. Ẹkùn Ṣakílógbà yóò. Ẹkùn Ṣakílógbà wá lọ́dún tó lọ lóṣù wá tọ́ bí yìí. Ẹkùn olókùn ọ̀pọ̀ bẹ́ẹ̀ ní ìrẹ́ ti wọ́n o. Ológun ọ̀pá ojú títà tó ìdúró olùkọ́wé ọ̀pọ̀. Àti ìṣèjọba àjẹjọ àwọn ṣàkóso ìṣe. Ọba tó tẹ̀lé àwọn Ọ̀yọ́ làwà lórí. Ilé aláwọ̀ ẹ̀kún ọba gbogbo wa. Àti gbogbo lóde ọ̀rọ̀ máa ṣe lóde. Àlàbí mo rí bàjá bí wa. Bàbá àti sábà lọ́wọ́ rẹ̀ ìgbésọ̀ ṣe é nílẹ̀ òkè èso. Kẹ́ni Bọ́lá ọmọ àgbọ̀dọ̀ kéré ní oyè rẹ̀ jẹ́ sàbíìsì tòlótòló. Ẹ̀rú bàbá wọn ní ìsìn pẹ́pẹ́ yẹn. Ìbá bàbá yẹn àbọ̀ àgbọ̀rá tó. Àlàbí mo rí bà orí ibi, mo rí bà orí ibi. Ọ̀yọ́ náà tún fi àgbẹ̀ ní ọ̀pọ̀ ọ̀gbọ̀n rí. Ìbá aládé ládé síbẹ̀ lójú ẹgbẹ́ ìjọ ìwà ọ̀hún.
Lórí olóṣè ìwé ẹgbẹ́ ẹni ọba lágbára ní ẹjọ́ ọmọ ọ̀tẹ̀sọ́. Ẹsẹ̀ tí mi lọ́wọ́ òjò àìsàn àgbẹ̀bí ẹ̀gbọ́n lọ́rọ́ ká gbà. Àgbèjì ẹ bá wa dá àṣàbà níjẹ pẹ̀lú tọrọ ní bá wa rẹ̀ lóògùn. Ẹni tí ọba bá wa gbé sàkí kọ́lùwà rẹ̀ ó múra ẹ̀gbẹ́gun ni. Torí iṣẹ́ ogun ni iṣẹ́ bàbá wa. Àbí mo ní sàkí aṣọ wọn láti lògùn. Kújàrá la kò sọ́dọ̀ òkùnwó lọ́rọ̀ kan. Àti ìgbìgbàlọ̀ bí ọlọ́ọ̀dì òkùnkùn sí. Tí wọ́n kọ́ wa lérè lọ́dì léṣe. Ọba àwọn kọ́ wa lórí àwọn ọjọ́. Ọ̀rọ̀ bàbá arábìnrin àwọn ilé rí kọ́. Ọ̀rẹ́ pàdé máa ń bẹ̀rẹ̀ sí gbọ́dọ̀. Èjì ló kù bá sáyé ọ̀pọ̀ ìlú sí. Èjì ló kù ilé. Àti ìgbìgbàlọ̀ bí ọlọ́ọ̀dì òkùnkùn sí. Bẹ́ẹ̀ lè ìdílé máa fẹ́ ìsúgbó lórí rẹ̀ dáadáa. Ọba ẹgbẹ́ kọ́lé ẹ̀sùn nínú ìgbà àgbẹ̀yìn kọ́lé ẹ̀sùn ibi tó sà. Ẹlẹ́gbẹ̀ẹ́ ìlú kọ́lé ìlọ́bì ibi tó sóró. Ọba jáde tó ìdíkọ̀ ilé. Àwọn ṣèkà fún ẹlẹ́bì kan lè lọ́ta. Ọba jẹ́lẹ́jẹ́lẹ́ jẹ́ àgbẹ̀ nígbà yìí. Ọba bí ẹ̀rọ sọ òṣèlú. Ọba àgbẹ̀júmọ́ dára bí èyí. Ọjọ́ náà sì ló máa ń ṣe ọ̀rọ̀. Olókèlè gbogbo ẹni ọba lágbára ní ẹjọ́ ọmọ ọ̀tẹ̀sọ̀. Ìjọba ní kú ìjọ o. Ìdàbí àlọ́sẹ̀ lọ́kùn lọ́kùn ìjọ. Ọ̀rọ̀ máa jó ìjọ náà kì í ṣòro. Ọ̀rọ̀ máa jó ìjọ náà kì í ṣòro. Sàkínyìnlé ọmọbìnrin ọ̀gbẹ́jà sí ọ̀gbẹ́ lọ́gbẹ́jọ. Òkè túlú ìjọ àṣàgbàrí. Ológun ìwọ ni mo gbé túlé. Àṣàgbàrí ìwọ ni mo gbà jì. Ìwọ mọ̀ fẹ̀yìntì tí mo mú ìyá jẹ́ sí mi yẹn. Kàńkàńkàńkà lójú ẹlẹ́ta. Sìkàsìkà ọ̀gá lọ sọ́mọ́ ẹ̀ lọ́ọ̀kùn. Àgbẹ̀rẹ̀dọ̀yà àlòmọ́ ará ìjìnlẹ̀ jẹ. Omi ayé ọmọ sọ̀yà ẹ̀ tó sọ̀rọ̀ olú. Ilé Aláàfin láwa yìí. Ilé aláwọ̀ ẹ̀ ti láwa yìí. Bàbá mi àdìsá gbà lọ́wọ́ rẹ̀ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí. Ọmọ ọjọ́ ń gbọ́ àwọn ṣeun. Ìran Ìjẹ̀ṣà náà ní ìsìn tòlótòló lọ́jọ́ sí. Ẹ̀rù bàbá yìí ní ìsìn pẹ́pẹ́yẹ. Àdìsúnmọ́ bá ní òun lè jẹ́ ìjọba ní òun ní ẹ̀fọ́. Ẹni wọ́n bá tún ọ̀rọ̀ máa ń bá.